ẹni tó ń ṣe tiwa ni ẹ jẹ́ ká tẹ̀lé o ṣé wàá mi ti yé èmi ò ọ̀dọ́ bẹ́mi ṣe wàá mi sọ pé mi ń tẹ̀lé Gani Adams ṣùgbọ́n Ìgbòho ṣàlẹ̀ mi ń tẹ̀lé. ó fi ọmọ Yorùbá ẹjọ́ táwọn ń bára wa jà ẹjọ́ ẹ jẹ́ ká parí ẹ o kò gbọ́dọ̀ síjà láàrin wa o kó ní kálukú ká parí ẹ ká sẹ́tọ̀ mi kébìlẹ̀ kó ní kálukú ṣe kí ni kó sọ jí ṣé wàá mi ti yé yín nǹkan ti dé o ẹ wo gbogbo ìlú káàkiri tẹ bá lọ sí gbogbo Ọ̀yọ́ state nǹkan nǹkan bẹ́ẹ̀ lógun state wọ́n ṣe ń jí wọn gbé lọ́lọ́ ń pa wọn wọ́n ń gbowó lọ́wọ́ ń gbára ń sọ wọ́n ṣe tán lélẹ̀ òjì wa sọ pé ìjà ò sí ìjà wà o mi lè parọ́ fún yín tó bá yẹ tán tó bá wẹ̀ tó bá gáì tó bá dẹ̀ gáì ìdìwọ́ ló kù lẹ́nu ẹ̀ o ogun ti dé bòde o ẹ̀yin ọmọ Yorùbá ẹ ronú o kẹ lọ sọ jí ẹ̀mí yín kí Yorùbá mi ti yé yín. gbogbo ọmọ Yorùbá àtàtà gbogbo ẹnikẹ́ni tó fẹ́ràn Yorùbá nation dénúdénú ẹ farabalẹ̀ kẹ́ ẹ wá gbé tòótọ́ ní ẹ wá gbọ́ nǹkan tí ìkànnì àwọn OPC ọmọlẹ́yìn Gani Adams àwọn àṣírí tó bani lẹ́rù tó tú nípa bá Gani Adams tó sọ nípa olóyè Sunday Ìgbòho Òòṣà ẹ dákun ẹ wá farabalẹ̀ gbé tòótọ́ nítorí pé ẹ gbọ́ àwọn ìjìnlẹ̀ kan ẹ gbọ́ àwọn àṣírí kan lórí ètò tòní ẹ wò ó èmi nìkan kọ́ ni wọ́n gbọ́ ṣe rí ìkànnì tẹ́ ẹ̀ ń gbọ́ yìí ìràwọ̀ Yorùbá ẹ dákun ẹ máa bá wa subscribe sí tẹ́ ẹ bá fẹ́ Yorùbá nation dénúdénú bẹ́ẹ̀ ni a ti ní channel kan tẹ́lẹ̀ tá a ti ń ṣètò yìí tó jẹ́ pé kò sí lórí afẹ́fẹ́ mọ́ fún Yorùbá nation ìdí ẹ̀ la tún ṣe gbé ìràwọ̀ Yorùbá nation dìde ẹ dákun ẹ máa bá wa subscribe kó tètè wọ́ ká lè máa ṣe live program ẹ máa rí àwọn àṣírí gbáǹkọ́gbì tó bani lẹ́rù lórí ètò yìí ẹ dákun ká tó máa tẹ̀síwájú ẹ jẹ́ gbọ́ àwọn nǹkan tí arákùnrin sọ. lẹ́yìn kan tó lè gba ẹnìkan àbí ká ṣe kí ni ká gbára wa sílẹ̀ kó ní kálukú sọ jí tí Yorùbá mi ti yé yín àwa òun ṣọmọ olè àwọn ìṣọmọ ajínigbé ṣùgbọ́n àwa wà fún jagunjagun lẹ Yorùbá wípé kí yọ máa jẹ Yorùbá tí Yorùbá mi ti yé yín nǹkan táwa wà fún nìyẹn. ọ̀dà ẹja fèrè yìí ká tún béèrè ìbéèrè lè torí bẹ́ẹ̀ ṣe jẹ́ jagunjagun yìí torí ààrí lógo yín tálẹ̀ belong sí ṣé ọ̀dọ̀ àwọn méjì ló wà tó ń jagun lẹ̀ Yorùbá tá a mọ̀ bọ̀tẹ́ nìkan lọ́jọ́ ojúlówó tí gbogbo èèyàn mọ̀ nílẹ̀ Yorùbá òun lólóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà làwa mọ̀ ní jagunjagun fún ìran Yorùbá lásìkò yìí lóòótọ́ wọn láwọn míín wà ṣùgbọ́n ẹni táwa mọ̀ tí gbogbo èèyàn ń bolẹ̀ yín belong sí. ikú ò ní pa yín bàbá. àṣẹ o. ṣe rí bó ṣe wà yẹn èmi ò kí ń ṣe mi ò bẹ́ẹ̀ nìkan kan lọ ẹni tí mo bá lọ òun ní ṣe Sunday Ìgbòho Òòṣà àti ọjọ́ ọmọ àlùbáríkà Ìgbòho Òòṣà àlùbáríkà nìyẹn bàbá àwọn náà bá lọ àwọn ọba dúpẹ́ onídìrí lọ àwọn òdìrí o yóò bá mi ti yé yín àbẹ́ anybody lọ ṣùgbọ́n ẹnìkan ṣoṣo tó jẹ́ àlùbáríkà olú ọmọ tí ó bá mi ti yé yín bẹ́ẹ̀ sà òun lolú ọmọ táwa dẹ̀ mọ̀ òun gangan iná lànà bíi tiwa Ìgbòho Òòṣà akíkanjú ọmọ àlùbáríkà owó ọmọ ládìtú ẹni táwọn bá lọ nìyẹn àbẹ́ anybody ṣe tí ó bá mi ti yé yín níbi tí bàbá bá ti ní ká lọ òun là ń tẹ̀lé torí pé bó ṣe wà ní ìsìn òun gangan lànà bíi gba tiwa òun lolùgbàlà gba tiwa wọ́n ń dárúkọ Jésù èmi ò bá Jésù láyé o wọ́n dárúkọ ànábì èmi ò bá ànábì láyé ṣùgbọ́n mo bá Ìgbòho àlùbáríkà dẹ̀ ni òun lè jẹ́ kí ìyà jẹ wá oníkálùkù ń rìn ó yan fanda ìgbà tí Ìgbòho ìgbà yẹn rọ̀ wá lọ́rùn bàbá àlùbáríkà ni o ẹjọ́ kọ́lọ́ ń jẹ́ kiri ayọ̀ yóò tètè tẹ̀ wá lọ́wọ́ kí Yorùbá ó ṣe kí kó gbà rẹ̀ là tí Yorùbá mi ti yín sà ká wà fún nìyẹn. kí Yorùbá gbà rẹ̀ là. kí Yorùbá gbà rẹ̀ là ní olóòtú bó ṣe wà yẹn àwọn pípù yẹn ti múra wa tán wọ́n ti múra wa tán kí Yorùbá mi ti yí àwọn Fúlàní wọ́n fẹ́ gba gbogbo ilẹ̀ wa wọ́n ti múra tán báyìí o wọ́n ti díra tán ẹ̀yin ẹ̀wù tẹ́ bá máa wọlé lọ́lọ́ ẹ̀ wo àwọn mọ́tò tí wọ́n lòdù wọ Níjẹ̀ tí wọ́n lè dárúkọ pé àwọn lọ sí Nàìjíríà ẹni sùúrù náà ṣé Fúlàní tó ń bọ̀ ṣáṣá. gbogbo ọmọ Yorùbá tàtà ṣe ń gbọ́ àwọn ọmọ ogun ilẹ̀ Yorùbá ti ń jí gìrì gbogbo àwọn ọmọ ogun ilẹ̀ Yorùbá ti ń jí gìrì báyìí ṣé báwọn Yorùbá ní kòrún ni wọ́n ló ń dòyìí ká ní ṣé bá ṣe wá lajú wa kalẹ̀ rèé tí àwọn Fúlàní ó sì gbalẹ̀ bàbá wa mọ́ wa lọ́wọ́ kò ṣeé ṣe eléyìí ni arákùnrin sọ nínú fídíò yìí gbogbo ọmọ kóòtù òjìrì gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátápátá àwọn Yorùbá náà ni wọ́n ní ẹjẹ́ àpàtọ̀pọ̀ kítọ̀ ọba àlè hó ẹ jẹ́ kí gbogbo owó fọwọ́sowọ́pọ̀ láti gba òmìnira ilẹ̀ Yorùbá láti jàfẹ́tọ̀ ọmọ Yorùbá ní ilé lóko káàkiri àgbáńlá ayé ọ̀rọ̀ lárákùnrin yìí sọ mo fẹ́ kẹ́ ẹ tẹ́tí bẹ́ẹ̀ jẹ́ kẹ́ ẹ máa gbọ́ bẹ́ẹ̀ dẹ̀ sí ń gbọ́ ẹjọ́ ẹ máa bá wa subscribe sórí ìkànnì tá a wà yìí. wọ́n sọ pé a gbọ́dọ̀ ṣe òṣèlú ọ̀rọ̀ tí wọ́n sọ pẹ̀lú ìbúra wọn là gbọ́dọ̀ ṣe òṣèlú olóòtú. ta ló sọ bẹ́ẹ̀. nípa Gani Adams. ok nípa anybody kó má ṣe òṣèlú pẹ̀lú èpè oníkálukú pẹ̀lú búra gbéwó sílẹ̀ gbéwó sílẹ̀ oníkálukú fúnra ẹ̀ lépè. ṣé wàá mi ti yé yín tó wá jẹ́ pé lásìkò yìí sìn náà ni bàbá ṣe wàá ṣetán gbà
ọ̀ ń jowó òṣèlú ẹnìkan ń jẹ ẹnìkan ò jẹ ẹ mọ̀ pé wọ́n ń dọ́wọ́ lóró nìyẹn. ẹni tó ń ṣe tiwa ni ẹ jẹ́ ká tẹ̀lé o ṣé wàá mi ti yé èmi ò ọ̀dọ́ bẹ́mi ṣe wà mí sọ pé mi ń tẹ̀lé Baba Gani Adams ṣùgbọ́n Ìgbòho ṣàlẹ̀ mi ń tẹ̀lé. àwọn ìjọba lọ gbowó fáláyé aláyé sọ pé òun ò gbowó ìjọba kí yan Yorùbá kó nísìnyí kí Yorùbá dá dúró ohun táwọn nídìí nìyẹn ṣùgbọ́n nísìnyí Baba Gani Adams kí ló kàn yẹn bàbá oníbàbà ó fi wá ṣe bísínẹ́sì ni Àlàyé ń ṣe bísínẹ́sì ni. Àlàyé ń ṣe bísínẹ́sì ni. ẹ máa gbogbo ẹ̀yin lọ́balọ́ba ẹ jí gìrì ẹ jẹ́ ká pe gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá kí gbogbo wọn parapọ̀ kí wọ́n fọ nǹkan jáde síbẹ̀ àwọn Yorùbá náà ni wọ́n ní ohùn kan la gbé ń ké ohùn kan làlùkò ń ké wọ́n ní odídẹrẹ́ nìkan ní ké tiẹ̀ ní mẹ̀yàmẹ̀yà ẹ ṣe jẹ́ kí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá ẹ jẹ́ àpawọ́pọ̀ Àwùjalẹ̀ Aláké tilẹ̀ Ẹ̀gbá Ọ̀ọ̀ni of Ifẹ̀ Olúbàdàn Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ gbogbo ọba Àtaọ́jà Òṣogbo Dèjì Àkúrẹ́ Ọ̀wá ẹ dákun ẹ jẹ́ kí gbogbo àwọn ọba ká fọwọ́sowọ́pọ̀ tá a bá panupọ̀ tá a bá àwọn tó lẹ́nu lọ́rọ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá Nation kínní yóò tètè tẹ̀ wá lọ́wọ́ o. ẹ tún gbọ́n tárákùnrin ń sọ síwájú sí i àwọn àṣírí gbáǹkọ́gbì ló ń tú ìdí nìyẹn tí mo ṣe fẹ́ kẹ́ ẹ gbọ́ ètò yìí títí dé parí kẹ́ ẹ dẹ̀ share rẹ̀ fún gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé. arákùnrin tó sọ ọ́nú ọ̀rọ̀ pé ọpẹ́lọpẹ́ olóyè Sunday Igboho pé tí ìbá ṣe ti Sunday Igboho ṣá kí la bá máa sọ láwọn àwọn agbègbè Òkè Ògùn dé àwọn ibìkan ní Ọ̀yọ́. ṣiṣẹ́ dáadáa Ọ̀yọ́ state ní bàbá o especially ìlú Ìbàràpá ní Gàngán àbí kí náà ń pè yẹn bàbá ń ṣiṣẹ́ ó ṣiṣẹ́ gan-an ní Gàngán àbí kí náà ń pè bẹ́ẹ̀ yẹn bàbá ń ṣiṣẹ́ gan-an tí ò bá mi ti yé ẹ lọ wo bẹ́ẹ̀ bọ́ ṣe wà ń sìn wọ́n ń dáko nọ́mà wọ́n ń ṣe gbogbo nǹkan wọ́n ń ṣe nọ́mà mi ì lè parọ́ fún yín àlùbáríkà ní bàbá yẹn ó ṣiṣẹ́ ní gbogbo bẹ́ẹ̀ yẹn. kí la bá máa sọ báyìí tí ìbá ṣe polóyè Sunday Igboho tó ta mọ́ra bí ọkùnrin ogun pé ilẹ̀ bàbá wa ò gbọ́dọ̀ tójú mi bàjẹ́ gbogbo ẹ̀yin akọni ilẹ̀ Yorùbá ẹ jí o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi ẹ jẹ́ gbogbo wọ́n jì ẹ jẹ́ gbogbo wọ́n fohùn ṣọ̀kan sẹ́yìn náà ti gbọ́n tárákùnrin ń sọ àwọn tí wọ́n ṣetán láti dìde láti jàjà òmìnira fúnlẹ̀ Yorùbá kì í ṣe pé ká lọ kó ọkọ́ àtàdá bíi tó ní tìrí lọ ṣe ń bàdàn là ń sọ ṣùgbọ́n ẹjẹ́ àtọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá kọ́kọ́ ṣe kókó ná ètò ààbò ilẹ̀ Yorùbá kọ́kọ́ ṣe kókó ná tí ètò ààbò bá ti dúró àtúnmú nǹkan míì gbọ́ tí táwọn àgbẹ̀ tí wọ́n lè lo oko pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ tí ò ní sí ìlà yìí lo pé àwọn ń bọ̀ lónìí ẹ má jò lórí wọn ó lọ tí ò bá ti sí yẹn ń bẹ̀ mọ́ ìtẹ̀síwájú ń bọ̀ díẹ̀díẹ̀ náà nìyẹn eléyìí la tún ní ká tún mú wá fún gbogbo ẹ̀yin olólùfẹ́ ọmọ Yorùbá Nation lónìí ìràwọ̀ Yorùbá náà lẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ dákun ẹ máa bá wa subscribe sórí ìkànnì yìí torí pé àwọn live and direct àwọn àṣírí gbáǹkọ́gbì àwọn àṣírí kan tó ń bọ̀ tẹ́ẹ̀tù gbọ́ lórí ètò yìí tí ó máa ṣe ní ààhín bẹ́ẹ̀ ni ẹ dákun ẹ sáà máa subscribe sórí ìràwọ̀ Yorùbá. gbogbo Ọọ̀ni of Ifẹ̀ gbogbo ẹ̀yin lọ́balọ́ba Aláké of Ẹ̀gbá láàdá Àwùjalẹ̀ gbogbo inú mo forúkọ Ọlọ́run bẹ̀yìn ẹ jẹ́ ká sọjí ẹ jẹ́ ká tẹ̀lé ọmọ wa ẹ̀yin lẹ́bí tó bá ṣe ẹ̀yin tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹjọ́ mo fẹ́ kẹ ẹ jẹ́ ká jọ fi egun òtòlótó kẹ Ìjẹ̀bú rẹ ti ṣàwọ olùgbẹ̀bẹ̀ ẹjọ́ Ìjẹ̀bú rẹ káwọn ọmọ wa má padà bọ́ sínú wàhálà yìí kò yẹ kẹ́yìn ó tà wá àwọn bàbá wa àtijọ́ wọn ti tà wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyá ẹ̀ là ń jẹ́ lọ yìí. ókè náà lọ́bì oge náà lẹ ti gbọ́ látẹnu ọ̀kan nínú àwọn ọmọ ogun tó tún jẹ́ OPC tó ti sọ̀rọ̀ yẹn eléyìí náà láàmú fi ṣe lọ o ṣùgbọ́n tó bá tún di ọ̀la àátọ́mú tuntun ìjìnlẹ̀ kan wá fún ẹ̀yin èèyàn wa ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí wa o ìràwọ̀ Yorùbá lẹ̀ ń gbọ́ ó dàbọ̀.